kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti bẹ̀rẹ̀ sí ní bẹ ẹgbẹ́ àwọn olùkọ́ NUT nípínlẹ̀ Ọ̀yọ́ láti fi òpin sí ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti pa ìgbìmọ̀ aláṣẹ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mà ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ báyìí o sí ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Nigeria Union of Teachers láti jẹ́ kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí wọ́n padà sílé ẹ̀kọ́ láti má ba ètò ẹ̀kọ́ sáà yìí jẹ́ ìrawọ́ ẹ̀bẹ̀ yìí ló wà nínú àtẹ̀jáde kan o eléyìí tí wọ́n gbé jáde lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ tó kọjá látẹnu kọmíṣánná fún ètò ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n ṣe ìpàdé àpapọ̀ lọ́jọ́ ìṣẹ́gun àjọ NUT òun ni wọ́n pàṣẹ fún àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ láti ti ilé ẹ̀kọ́ pa o látara ìjínigbé tó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 níbi tí wọ́n ti jí olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ gbé lọ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ èèyàn 49 ó ní wọ́n gbé o nígbà tí wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ 39 tí wọ́n sì gbé olùkọ́ni 7 nílé ẹ̀kọ́ Baptist Nursery and Primary School tó wà ní Yàwọ́tà ilé ẹ̀kọ́ Community Grammar School àti ilé ẹ̀kọ́ LA Primary School tó wà ní Èsìẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire níbi ìkọlù náà lásìkò ìkọlù ọ̀hún ni wọ́n pa olùkọ́ni Joel Adésìyàn bákan náà ni wọ́n tún gé orí olùkọ́ni Michael Oyèdòkun tó jẹ́ olùkọ́ ìmọ̀ ìṣirò ní ilé ẹ̀kọ́ ọ̀hún nígbà tí wọ́n jí wọn wọgbó lọ tán fọ́nrán fídíò ọ̀hún ọgbórí ẹ̀rọ ayélujára o ní ọjọ́ ìṣẹ́gun ní ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń wò pé ó ṣeéṣe káwọn ó sí àwọn ilé ẹ̀kọ́ ìjọba eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún o tí ìjọba tó bá fi lè gbé ètò ààbò tó jingiri kalẹ̀ fáwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ ọ̀hún ẹni tó wá jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ náà ọ̀gbẹ́ni Olúkáyọ̀dé Sàlámì ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ ó ní ìgbésẹ̀ kíkó àwọn olùkọ́ kúrò ní ilé ẹ̀kọ́ kò sẹ̀yìn ètò ààbò tó mẹ́hẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ bí wọ́n ṣe ṣekú pa àwọn olùkọ́ni 2 tó dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n gbé lọ náà ìsìn bẹ lákàtà àwọn ajínigbé tó fi di àkókò táwa yìí o ó ní ó ṣeéṣe kí ilé ẹ̀kọ́ padà jẹ́ sísílẹ̀ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fi lè pèsè ààbò tó jingiri fún àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kódà tó fi mọ́ àwọn òbí nínú ìrawọ́ ẹ̀bẹ̀ eléyìí tó wáyé lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbẹnu Oyèládé sọ̀rọ̀ wọ́n ní lóòótọ́ làwọn mọ ìdí pàtàkì tí ẹgbẹ́ NUT fi ní àwọn ò ní gbà kí àwọn olùkọ́ lọ sílé ẹ̀kọ́ o láti máa lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ṣetán o láti pèsè ààbò tó péye fún àwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n rawọ́ ẹ̀bẹ̀ yìí o láti rí i pé àwọn ò fẹ́ kí ètò ẹ̀kọ́ sáà yìí kó bàjẹ́ mọ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn olùkọ́ wọ́n ti yarí kanlẹ̀ báyìí o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wà lórí ìkúnlẹ̀ ẹ gbọ́ kí ni kí àwọn olùkọ́ pàápàá jùlọ ẹgbẹ́ olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbọ́ kí ni kí wọ́n ṣe ṣé wọ́n kọ́ padà sílé ẹ̀kọ́ ni àbí kí wọ́n jókòó ńlé ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká o ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwúsí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńsẹ̀ ń gbogbo aláyé. Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.